Hello. Ẹ tẹ́ sà. Dáàdi ẹ̀ka lẹ́sẹ̀ bá mi sọ̀rọ̀ sókè. Yes sà, ẹ tètè o. Yes sir. Ẹ jọ mo fẹ́ kẹ́ gbà mí nímọ̀ràn kan ni sà. À ń gbọ́ yín sàn dáàdi. Ẹ jọ nípa ìyá mi. Mo nígbà kan àbúrò mi wọ́n ní ọ̀dọ̀ grandma wọn náà ń gbé tẹ́lẹ̀. Bọ̀ nígbà tó yá, àbúrò mi gbalé fún wọn níbì kan. Bọ̀ Wọ́n àwọn gbalé fún àǹtí ta ni? mi wọ́n gbalé fún mọ́mì wa nígbà Okay. tó kúrò níbi ilé grandma wọn. Okay. Bọ̀ àwọn àǹtí mi nígbà yẹn ìgbà tí wọ́n gbalé fún wọn wọ́n sọ pé ibi tí ó gbalé fún wọn sí wípé tí àwọn tọ́jọ́ ń gbélé tẹ́ bá ti lọ síbi iṣẹ́ àwọn nìkan ni wọ́n máa ń ṣẹ́kù nílé wípé wọn lè máa dá gbé wọn lè máa ṣe gbọ́n wọn sáà fà lọ fà bọ́ọ̀ lọ́tún lósì èmi dẹ̀ ti kọ́lé bọ̀ nígbà tí wọ́n yá mo wá ń ṣàlàyé fún wọn gbà kò sí nǹkan tó burú ni pé bóyá kan wá sọ́dọ̀ mi bọ̀ nígbà tí wọ́n wá ń dé ní ọ̀dọ̀ mi mo sáà ní kí wọ́n wá bọ̀ ilé tá a sì gbà fún wọn tí ìlú ju láyé 4 months níbẹ̀ bọ̀ nígbà tó wá tún àsìkò mo sáà ní ó dá kán ti ẹ̀ sì wá sọ́dọ̀ mi for now wọ́n sáà mú àwọn aṣọ wọn díẹ̀ díẹ̀ níbẹ̀ wọ́n mú àwọn aṣọ mi díẹ̀ díẹ̀ wọ́n wá sọ́dọ̀ máa ń gbé lọ́dọ̀ mi àti ìyàwó mi bọ̀ nígbà tó wá yá bí àwọn dẹ̀ ní mo mọ̀ ìyá mi tẹ́lẹ̀ tí ọ̀rọ̀ kẹrin nǹkan tí òkú nǹkan bá ti ṣẹlẹ̀ nílé wọ́n ti lọ bá wọn tọ́ra àwọn àǹtí mi obìnrin ní gbogbo wọn èmi àti kejì mi àti àbúrò mi kan lájọkùnrin wọ́n jọ ọwọ́ wọn jọ fọwọ́ bọ̀ tí ọ̀rọ̀ kékeré bá ti ṣẹlẹ̀ tí ò sí ìjà gan gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ nínú ilé wa wọ́n lọ mọ sọ fún àwọn àǹtí mi yẹn tọ́sí bí òde ẹ̀ka gbogbo yẹn sí bọ̀ ìgbà tó wá yá tó wá tó táì nǹkan wọ́n wá ń sàlàyé fún mi pé àwọn fẹ́ kí ìyá mi kàn mọ̀ dáná oúnjẹ tiwọn lọ́tọ̀ kí ìyàwó mi náà kàn mọ̀ dáná tiwọn lọ́tọ̀ níyà tó bá jẹ́ ìyẹn o kò ní ṣeé ṣe ìwọ ìjọ mo wá fẹ́ kẹ́ gbà mí níwọ̀n rẹ̀ wọ́n ní kò ní ṣeé ṣe bọ̀ ọ̀rọ̀ yẹn náà ló sàǹfà lọ́tún ló sì ń lò yá wọn sọ pé ó dáa tí mi ò bá ti lè gbà kìíní kan pé bóyá ó sàmù máa ń wá ìlú ìsinlé wọn fi kó ẹrù wọn nígbà tí wọ́n kó gbogbo ẹrù wọn ìyàwó mi kẹ́kọ̀ọ́ gbà wọ́n mọ̀ tí mo máa ń wá wà wọ́n ti wá kó ẹrù ìyá mi bọ̀ wọ́n á lọ sọ́dọ̀ àǹtí mi ilé ọkọ àǹtí mi náà ọkọ wọn kọ́lé bọ̀ wọ́n sá fún wọn ní yàrá kan níbẹ̀ ó sọ pé ó wá jẹ́ ilé àná wọ́n ti wà ń bẹ̀rù tó ti lọ bí oṣù bíi mẹ́rin ẹjọ́ tí wọ́n fẹ́ kẹ́ gbà mí nínú ìrìn nígbà tí wàá tó àbúrò mi tó wá jẹ́ last born wa ló wá ń sọ fún mi pé òun náà wà wí ẹ̀ nígbà tí wọ́n fi wá kẹ́rù wọn bọ̀ ní ìsìn wá ń sọ fún mi pé ìyá mi o pé ibi tí wọ́n wà ilé àná ni kò bójú mu kò sí nǹkan tó kàn mí ọ̀dọ̀ mi tó wà tẹ́lẹ̀ ní sọ pé sú mi bọ̀ bí kankan mọ ìjọ kan máa sọ tí ìjà kan bá di tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ nílé ó gbé lọ sọ́dọ̀ wọn kò sí nǹkan tó kàn mí àwọn fẹ́ gbalé fún ọ̀dà ilé tẹ́ bá ti rí ẹgbà tẹ́ bá ti gbalé yẹn iye tó bá kàn mí èmi ò fún gbà fún ẹ ṣáàjẹ́ kí n mọ̀ bọ̀ èmi náà èmi fẹ́ kọ́lé bọ̀ mo dẹ̀ tún ní ibì kan náà mi ò tí ì parí ẹ̀ bọ̀ mo ṣe lọ́wọ́ bọ̀ àbúrò mi ẹ tó jẹ́ láti wọn ó mọ̀ nípa ẹ̀ wọ́n nígbà tí wọ́n ní gbogbo ibi tí wọ́n ilé tó fẹ́ gbà wípé wọn rí pé wọ́n sọ pé àwọn ò lè gba àgbàlagbà gbogbo ibi tí wọ́n dé àwọn ò lè gba àgbàlagbà àwọn ò lè gba àgbàlagbà wọ́n á tèmi níjẹta wípé pé kí n jọ ṣèbí mo ti parí ọ̀dọ̀ mi pé ṣé mi lè fi wọ́n síbẹ̀ wípé kí n ò pé iye kó jẹ́ 200,000 ni mo fẹ́ máa gbà òun máa sanwó yẹn ní ìdàkadì tòun tó kẹ́kẹ́ sì gbádùn díẹ̀ lọ́nà ìwádìí ni wọ́n dẹ̀ ti lọ bí 73 years báyìí pé níwọ̀n bá tó ti ẹ̀kú kan ti ẹ̀sìn ìgbádùn díẹ̀ pípé kínní bọ̀ náà mo sọ pé kò sí kéde ìrìn pé kò sí. Sáré bá mú nọ́mbà yẹn ìyẹ̀wò nàrákùnrin kábíyèsí ọlọ́run táwọn èèyàn máa ń ṣe báyìí fún ẹni tẹ́ bá ní enough call card má wulẹ̀ pè sórí ètò yìí ọ̀rọ̀ bàǹtàbàǹtà báyìí ní call card yín tán. Paul tí n bá jẹ́ tíṣà yín ti nà ọmọ mi ìdẹ̀ kì í ṣèpè ọlọ́run bá tẹ́lẹ̀ rí owó ti sáàkì mi náà kò rújú ní ti nà àmì ó ti ní ti nà ọmọdé ní ti nà ọmọ yẹn dẹ̀
ọmọ tí ó bá ti gbọ́ràn lúlù ni o, lúlù ni. Wá dúró ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí, kọ́kàdí yín dẹ̀ tán torí Ọlọ́run. Ọ̀rọ̀ tó lè ba ìgbésí ayé èèyàn jẹ́ pátápátá yányán. Yányán. Kí ló ṣe káàdì yín sà? Kí ni ẹ gbogbo kí ló ṣẹlẹ̀ tó ń dúbẹ̀ yẹn? Ọ̀kan ló wọlé, mo ní káàdì lórí ẹ̀, mo náà lọ kà lórí ẹ̀. Ta ló wọlé? Kọ̀ọ̀kan ló wọlé tó kọ́ọ̀tù. Mo ní káàdì. Ẹ jọ, tí mo fẹ́ tẹ̀ gbà mí nínú rẹ̀. Ó wá sọ fún mi pé, ó wá sàlàyé fún mi wípé. Ẹjọ́ torí Ọlọ́run, ò ń gbọ́ yín sà o. Ókè sà. Ó wá sàlàyé fún mi wípé pé kí n gbà wọ́n sí ilé yẹn. Wípé èmi dẹ̀ ni mo fẹ́ fi rẹ́ǹtì mi. Ibi self-contained méjì ni. Kí lẹ fẹ́ lórí ètò yìí? Ẹ ti sọ̀rọ̀ ẹ̀ ní sọ̀rọ̀ kan. Kí lẹ fẹ́? Ẹ ti sọ̀rọ̀ ẹ̀ ní sọ̀rọ̀ kan sà. Ó wá sàlàyé fún mi bọ̀. Àwọn tí mo wá sálẹ̀ tí mo sàlàyé fún. Tí mo fẹ́ gbà mí nínú mi wípé ṣé kí n gbà wọ́n sílé ní àbí kí n sọ pé ká rẹ́ǹtì ilé fún wọn. Torí àwọn àǹtí mi mo mọ oríyìn tí wọ́n jẹ́. Mo mọ oríyìn tí wọ́n jẹ́ gan. Ṣé béèrè yín nìyẹn? Bẹ́ẹ̀ sà. Ẹ má bínú sà o. Ẹ ṣé ọ̀pẹ ní enough call card lórí aago yín sà. Bẹ́ẹ̀ ni sà, mo ní enough card tó pọ̀ dáadáa. Sà, kí ni age yín sà? 43 years. Kí ni age ìyàwó yín sà? Ìyàwó mi 40 years. Sà, orí afẹ́fẹ́ mo ti ń bá yín sọ̀rọ̀ yìí sà. Okay sà. Gbogbo àgbáyé pátá ló ń gbọ́ mi sà. Okay sà. Ìmọ̀ iyọ̀ fún yín kọ̀ọ̀kan báyìí sì ń sà. Okay sà. Ṣé rí àkọ́kọ́? Mo rántí dáadáa nígbà tí mo wà ní kékeré. Dáàdì mi máa ń sọ̀rọ̀ kan tó bá di ní alẹ́ táwọn fàrándà tá a bá ń jẹun lọ́wọ́. Dáàdì mi máa ń sọ wípé tí ọmọ àwọn bá bímọ tó jọmọkùnrin àwọn, tí ìyá ẹ̀ wá lọ síbẹ̀ tó lọ mú àpótí ibú síbẹ̀. Wọ́n pè lápótí ibú o, ṣẹ̀pẹ̀ ń tá àjọ jíjù láàjú ni. Bú yẹn mo ṣe fi kún sí ni o. Pé tó bá lọ jókòó síbẹ̀. Báwọn ò fún lọ́jọ́ ni, ọjọ́ báyìí kò gbọ́dọ̀ lè tó fi kúrò ńbẹ̀. Yé kan ọmọ ọlọ́mọ ṣègbésí ayé wọn. Bàbá mi ló máa ń sọ bẹ́ẹ̀. Wọ́n pè mí jókòó sọ bẹ́ẹ̀ o. A kàn máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ generally ni. Mo ń fi sọ́wọ́ sí. Alàgbà, ṣé ẹ mọ̀ pé yìí ni àkọ́bí lọ́kùnrin sà? Bẹ́ẹ̀. Àwọn àǹtí yín yòókù mélòó lẹ níwájú? Àwọn sisters yín yẹn? Àwọn mẹ́rin. Mẹ́rin ni wọ́n. Èmi èdèjì ni mí, èkejì mi wà ní bí ní tiẹ̀. Okay. Lásìkò yín náà ni ọkùnrin tó jálàbá. Ìbejì mi. Mo ti gbọ́. Ẹ̀yin ṣáà ni àkọ́bí lọ́kùnrin sà, àbí? Bẹ́ẹ̀ sà. Nígbà tí bàbá yín ò sí láyé mọ́, àbí? Bẹ́ẹ̀ wọ́n sí mọ́. Dandan ni ọmọ gbọ́dọ̀ tọ́jú òbí ẹ̀. Ó jọmọkùnrin, ó jọmọbìnrin. Ìyá rẹ̀ ò gbọ́dọ̀ ráre, bàbá rẹ̀ ò gbọ́dọ̀ ráre. Tí wọn náà bá fẹ́ ráre lọ́jọ́ alẹ́, love kama ni. Wọ́n ìná búrẹ́dì ẹ̀. Ìyẹn àkọ́kọ́. Ṣé wá rí ẹlẹ́ẹ̀kejì sà? Okay sà. Tẹ́ bá kó ọkùnrin 10 jọ. Tí wọ́n mú ìyá wọn sọ́dọ̀. Ẹ̀yin ìyàwó ẹ̀ jẹ́ ọmọ nǹkan ò ní ṣẹ̀mí yín o, tí yín ò ní bàjẹ́ o. Tẹ́ bá kó ọkùnrin 10 jọ, tán mú ìyá wọn sọ́dọ̀. Tẹ́ bá rí méjì nínú wọn tí ò fa lọ́bọ̀lọ́bọ̀ nígbẹ̀yìngbẹ̀yìn. Tí ò kó bá ọmọkùnrin tó mú ìyá ẹ̀ sọ́dọ̀ yẹn. Tí ò dá má ẹ farabalẹ̀ sà. Ntẹ́ ń pass through yé mi. Kò ṣẹlẹ̀ sí mi rí o. Ntẹ́ ń pass through yé mi. Ọmọkùnrin tó mú ìyá ẹ̀ sọ́dọ̀ yẹn. Ìyá rẹ̀ tó mú sọ́dọ̀. Tẹ́ bá kó 10 jọ. Tipátipá lẹ́ fi rí kan tàbí méjì. Tí múmú ìyá sọ́dọ̀ yẹn ò bá márèèjì wọn àti ìyàwó ẹ̀ jẹ́. Tipátipá lẹ́ fi rí kan tàbí méjì. Tó jẹ́ pé múmú ìyá sọ́dọ̀ yẹn sà. Kò bá ògo àbáwáyé ọmọkùnrin yẹn gan jẹ́. Àwọn ẹ̀rọ tí àwọn oníjẹ́ dànù tọ́jú ẹ̀ lókun. Bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn, yẹn ò rújú. Ayé kọ́ nìyẹn. Ẹ farabalẹ̀, ayé kọ́ nìyẹn. Ṣé ẹ rí orogún tiwọn yẹn? Ó kọjá orogún obìnrin méjì tẹ́ kó sí abẹ́ òrùlé kan náà. Torí yóò sọ pé òun ló ń lọmọ ọ̀hún.
ìyẹn ní sọ pé òun ló ń lọkọ òun. If care is not taken, tí ọkùnrin yóò bá apply tán pè ní wisdom, ẹ mọ̀ jẹ́ ń tàn yín, marriage rẹ̀ ó bàjẹ́, yóò kọsẹ̀ lára ìyá, yóò kọsẹ̀ lára ìyàwó, onídẹ̀jẹ̀ tó pọ̀ jù nù ìyá ń bẹ̀, torobìnrin ni tí ó ta jọkùnrin lọ. ìyàwó mi kan ní bóyá kí n mú ìyá mi. Ẹ farabalẹ̀. Yes, wọ́n sọ bẹ́ẹ̀ fún yín. Wọ́n á sọ bẹ́ẹ̀. Wọ́n á sọ bẹ́ẹ̀. Ìwọ́n á sọ pé gbogbo ìyá pátápátá ló le, ṣùgbọ́n àwọn tó le ló pọ̀ jù nínú àwọn ìyá wa. Bẹ́ẹ̀ni. Ẹ ṣì yẹn lé ní sà. Ṣé ẹ wá rí ẹlẹ́ẹ̀kejì? Ẹ rí wípé àwọn àǹtí yín yẹn ìjà ti bẹ́ẹ̀lẹ̀ gan báyìí láàrin ìyàwó yín àti àwọn tó jẹ́ sisters yín yẹn sà. Mo parọ́ sà. Bẹ́ẹ̀ni sà. Èyí tí wọ́n sọ ni pé kò fẹ́ kí ìyá àwọn ó dúró sọ́dọ̀ tí yín, tí wọ́n sọ nìyẹn. Kódà wọ́n close mọ́ ìyá yín jẹ́ yín tẹ́ ẹ jọkùnrin lọ. Wọ́n mọ wá ara wọn. Bẹ́ẹ̀ wọ́n á mọ wá ara wọn. Wọ́n jọ mọ́ ẹ̀gbọ́n mi, wọ́n jọ mọ́ ṣàbòsí ní orí afẹ́fẹ́ mo wáyé sà. Ló fi jẹ́ pé wọ́n tó o bá lẹ́gbọ̀n obìnrin, mo ti sọ lórí ètò ọ̀sẹ̀ náà, mo sọ àbí last week ni, tó o lẹ́gbọ̀n obìnrin tàbí o lábúrò obìnrin, tó o bá ti fún ní chance jù, tó o fún láwọn grace ibú kan láti pé kó mọ̀ tójú bọnú fámílì ẹ̀, ìyàwó rẹ̀ yẹn wọ́n ọ̀dọ̀ dẹni àrífín lọ́wọ́ ara wọn gbà tó bá yá ni. Kódà yóò bà marriage ẹ jẹ́. Mi ì mọ báàrin yẹn ṣe rí bẹ́ẹ̀. Kò wọ́pọ̀. Ìsọ pé kò sí, ìpín kò sí o. Mi ìpín kò sí o. Tí ẹ̀gbọ́n ò jẹ́ obìnrin tàbí jàbúrò tí ò ní dọ́gẹ̀gẹ́ jẹ́ ń lo language yẹn, tí ò ní mọ fún ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ tàbí ìyàwó àbúrò ẹ̀ ní problem, ìsọ pé kò sí o. Ṣùgbọ́n kò wọ́pọ̀ sáà. Ẹ wá gbọ́, mo ti sọ lórí ètò yìí, ayé wa ò ní bàjẹ́, iṣẹ́ wa ò ní bàjẹ́, wọn ò ní dá wa gúnlẹ̀, orí burúkú ò ní ṣe tiwa, ìdààmú ò ní wọlé tọ̀ wá. Sáà, mo sọ lórí ètò, o fẹ́ kọ́lé fún ìyá ẹ̀ láyé, o fẹ́ kọ́lé fún bàbá ẹ̀ lókè ìpẹ̀ láyé, tí ẹ bá ti ṣèwọ nìkan ni bàbá àti ìyá tó bí ẹ lọ́mọ bí. Tó bá mọ̀ pé ilé tó fẹ́ kọ́ fún ìyá tàbí bàbá ẹ̀, tó o bá ti lè bù wọn láyé àti lọ́run, tí wà àti àrọ́mọdọ́mọ ò ní débẹ̀ mọ́ láti claim ẹ̀pẹ́ ilẹ̀ nílé yẹn. Mọ́ kọ́lé fún ìyá ẹ o, mọ́ kọ́lé fún bàbá ẹ o, tí ẹ bá ti ṣèwọ nìkan náà bí o. Torí tí ìyá ẹ bá dàgbà tó bá dògbó tó lo 120, ọ̀ bàbá ẹ dàgbà bàbá ẹ dògbó ó lọ 120, wọ́n lọ tán, wọn ò ní fojú sunkún ọmọ. Tó wá ní pé ilé tí mo kọ́ fún dáàdì mi mo fẹ́ gbà padà, ilé tí mo kọ́ fún mọ́ mi mo fẹ́ gbà padà. Inú jí o mọ́nú àwọn àbúrò ẹ̀, o dẹ̀ mọ́nú àwọn ẹ̀gbẹ́ ẹ̀. Wọ́n jẹ́ kó yẹ pé ilé ìyá àtàwọn lélẹ́yìí. Ká tó wá sọ wípé sà, ilé tẹ̀ ń gbẹ̀yìn àtìyàwó yín, tẹ́ ẹ mọ ìyà tó jẹ yín, tẹ́ ẹ mọ ìyà tó ẹ jẹ sà, kì í ṣe kó wà lọ́wọ́ ilé tó fi ń kọ́lé mi sà. Ẹ fẹ́ fi kẹ́ẹ̀kọ́ kẹ́ mọ́ bá àráre lọ́jọ́ alẹ́ ní sà, kẹ́ mọ́ bá mọ́ tó bá lọ́jọ́ alẹ́ ní sà. Mo parọ́ bàbá mi. Bẹ́ẹ̀ni sà. Kì í ṣe kó wọ́n wà nílẹ̀ bẹ́ẹ̀. Kọ́ ẹ mọ́ bàa jẹ́ pé ẹ jẹ́ ń di ọ̀tá yín lọ́jọ́ alẹ́ lẹ fi ń dọ́gbọ́n ẹ̀ sà, àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni sà. Mo fi Ọlọ́run búra fún yín lórí ètò yìí, tẹ́ ẹ bá fi ìyá yín síbẹ̀, tí ìyá bá dàgbà tó bá dògbó, àwọn tó jẹ́ sisters yín yẹn pátá, ẹ mọ̀ jẹ́ ń tàn yín, ẹ lè rí lè yẹn gbà kó lọ́wọ́ mọ́. Ẹ ṣe gan sà. Tí ẹ bá gbà lẹ́rú ẹ máa gbà lélẹ̀, ẹ lè rí lè yẹn gbà kó lọ́wọ́ wọn mọ́ sà. Wọ́n á ní ìyá àwọn lónìí. Bẹ́ẹ̀ni. Ẹ ṣe. To cap it up sà, tí ẹ bá ti lè ṣe pé ẹ kọ́lé yẹn ẹ bùn ìyá yín láyé àti lọ́run, ẹ má bá ìyàwó yín àti àwọn ọmọ yín wá ọ̀tá. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ilé ayé yẹn mọ̀jà tanra wa jẹ, kò lè kankan. Ibi ó bá yẹ kó o ti gbé bínú, ibi tó yẹ kó o ti gbé rẹ́rìn, ìtò ò bá ní gbà lólówó tálíkà ní kó o ti kọ́. Wọ́n mọ̀ pa ètò ìjẹ́ gan, àwọn lẹ́yìn àdúrà mi nìkan ló mọ̀. Ẹ̀kọ́ nídìí kan mọ̀ wọ́n wọn ní explanation kan mọ̀ pé nǹkan lè kan. No, wọ́n lè jẹ́ pé àwọn ní sisters yín lóòótọ́,
wọ́n ti lọ ilé ọkọ tiwọn yìí náà ti fèsì ìgbésí ayé tiyín bàbá wọn lẹ ṣe wọ́n fẹ́ wọ́n kọ bàbá wọn lẹ ṣe. bẹ́ẹ̀ tó ti yé yín sà tẹ bá ti mọ̀ pé ilé yẹn ẹ̀bùn yà yín ẹ mọ̀ wulẹ̀ jẹ́ ń bèbè pé yà yín fẹ́ lọ bẹ̀ ẹ mọ̀ dẹ̀wò. ẹ wá lè wá owó kẹ lọ wá duplex tó dáa kẹ gbà fún yà yín kẹ tún gbọmọ ọ̀dọ̀ bẹ̀ kẹ wá jẹnẹrétọ̀ kẹ gbé síbẹ̀ sà kẹ má wọn couch àga tó ṣe dáadáa kẹ gbé bẹ̀ sà ṣé mò ń sọ̀rọ̀ alàgbà. kẹ lọ bẹ̀ ní Sunday kọ̀ọ̀kan kẹ lọ bẹ̀ bẹ́ẹ̀ kan lóṣù kóṣù méjì kẹ lọ bẹ̀ kẹ fílà tó ń bẹ̀ kẹ bá màmá ṣeré kẹ ṣe gbogbo ẹ̀ ìyẹn bẹ́tà o ẹ mọ̀ bá ìyàwó yín àtàwọn ọmọ yín pàápàá jùlọ ẹ̀yin gangan fúnra yín ẹ mọ̀ bá wọn wá ọ̀tá o tó bá kọjú sí yín kẹta tó bá kọyìn sí yín kẹta tó bá kẹyìn nìkan bàbá mi ẹ tèrò ara yẹn pàṣà ayé yín ò ní bàjẹ́ ọmọ náà kò fún wa o wọ́n á pẹ́ fún wa o wọ́n á pẹ́ fún wa o. ẹ ní ṣíṣe ẹ ṣe ní dúpẹ́ o ẹ ní farapa o ọkọ̀ àtúgbò ò ní gbà yín o ẹ ń gbà tẹ̀síwájú o ẹ ṣe ní dúpẹ́ sọ.